I don't write petition against verydarkman. Me dey pick am from Abuja. Ó ti yín, ẹjọ́ mo fọlọ́run bẹ̀ yín. Ṣé verydarkman lágbára ìjọba lọ ni? Ọlọ́pàá, sójà, EFCC, human rights, ẹ bá gbé o. If they no carry verydarkman, make they lock am, make they jail am. Naija no go better. Na be say Naija don jagajaga. Mo fẹ́ mọ̀ bóyá Baba Tinubu lágbára. Ẹ mọ̀ pé this man, verydarkman insult Baba Tinubu, they look am. He insult everybody, na him make am dey ga. Now, if they no do anything for verydarkman, tí wọ́n pè lẹ́jọ́, tí ó lọ ẹ̀wọ̀n, na him be say Naija don be jagajaga. You get some people for this Nigeria be say they get power be that. So be say una no fit hold. So some people get power wey government no fit hold. So you get power pass government. Me why they talk say after God na government. Ẹ wá o verydarkman o yàwé tó mi bá mú ìyá ẹ sọ ma ní kó la orí ẹ. Ṣé bá gbórí ẹ sápá bì? Calm down. After God na government. Ìjọba là máa fi ṣe. Ó ti yẹ. Tọ́ba ní ká mi àbí Yorùbá bọ̀ yo. Tọ́ba ní ká fi Yorùbá ṣe Ògún wà. Àfọ̀ṣẹ́ wà máa pè yẹ́ ẹ lápèta ọgbẹ́gbẹ́ wèrè wà o. Bọ̀ ìjọba la máa fi ṣe olówó lè mi. Mi ò fẹ́ wàhálà owó mò ń wá. Ìjọba la máa fi ṣe. President wa Bọ́lá Ahmed Tinubu mo fọlọ́run bẹ̀yìn dádì mi ẹjọ́ ẹ má bínú pé mo kùnrin lórúkọ inú ló ń bí mi mo fọlọ́run bẹ̀yìn ẹjọ́ dádì ẹ̀gbọ́n mi Ṣèyí Tinubu polówó lẹ́gbọ̀n oníṣòrí ibò wọ́n ní mò ń dọ̀bálẹ̀ fún Ṣèyí Tinubu wọ́n ní mò ń dọ̀bálẹ̀ wọ́n ní pé no má dọ̀bálẹ̀ fún lówó má dọ̀bálẹ̀ fún ọmọ president wa kó lè ṣoríire kó lè fún ẹ ní ipò kí Nàìjíríà lè dá ọmọ ṣe ń dọ̀bálẹ̀ o kí Nàìjíríà lè dá ọmọ ṣe ń dọ̀bálẹ̀ o okay.